ọlọ́run tóbi. Allahu Akbar. Tá a bá pẹ̀lú akọni àfidà lálẹ́ gàràgà. Mọ́ládùn kẹ́kẹ́lẹ̀ wo lórí alásàlátù ló ń ṣe pẹ̀lú àkọ́dé ìwé sinimá rẹ̀ tuntun. Ọba kan gbogbo nílé orogún ọ̀rọ̀ yìí kàn yín gbọ̀ngbọ̀n. Mọ́ládùn kẹ́kẹ́lẹ̀ wo lórí alásàlátù gbẹ́lẹ̀ ìjáde o. Báwo tẹ̀ ní sinimá yóò ṣe nídùn? Ọpọlọ plus ọpọlọ tẹ̀sán ọpọlọ sí pọ̀tọ̀ ọpọlọ. Mọ́ládùn kẹ́kẹ́lẹ̀ wú gbẹ́lẹ̀ ìjáde. Ọba kan ara mi ìrírí Mọ́ládùn ṣe bí chameleon. Come and see Mọ́ládùn in another form. Ọba kan jíde kò tọ́kọ́ rọjúmọ́ sọ kíkí lóde o. Èmi fẹjúmọ́ sọ kí. Ìwọ wèrè jájátì. What next? Kí ló ṣẹlẹ̀ bàbá ṣùgbọ́n àti Mọ́ládùn? Ẹgbẹ́ máa lọlé fún mi. Ewé ni èèyàn wá bẹ̀ kọ́ lọ bẹ́ẹ̀ ní àbẹ̀yìn ojúbà ìyá ayé o. Ọba kan jíde kò sọ́kọ́ ògògó Yínká Quadri Ìrètí bàbá Sùwé Mọ́ládùn olórí alásàlátù ọlẹ́yà aláràn òtòlò Jẹ̀mísọ́ládé àtàwọn àgbègbè ló wà ní sinimá ìjọ Dúpẹ́ Jẹ́sìmí náà gbẹ̀yìn ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ọba kan sinimá àkọ́dé ìwé Mọ́ládùn kẹ́kẹ́lẹ̀ wò rẹ́ o àbáṣe ni gbogbo ètò ìṣe tẹ́lẹ̀. Ọba kan ó ń bọ̀ lọ́nà Cover Pictures tó wà ní 12 káàdé street ní onípàn àti No. 4 ìdílé nìdúmọ̀tà ló ń ta tó sì pé o. A blood civilian, a police na talk, civilian na talk, I will fire everybody. Not happy about it. Kí ló kan vigilante náà rọ̀? Ilé ewu gbé. Inspector, ọ̀yà sáré. Ọba kan ó ń bọ̀ kọ́kọ́ watch out.